ti gba fóònù yẹn lálẹ́ àná Inspire Direct ti mú wá Inspire Direct ti wá ó ti mú wá òun lélẹ̀ so bóyá ọ̀ràn àpò náà ti ń lo tẹ́tẹ́ l'Amẹ́ríkà ṣá so patch tó fi sí wa ilé bọ̀ kò tí charger ń bẹ̀ mo ti sọ fún pé ó máa ra charger ọ̀dẹ̀ máa ra kíní sí so òun lélẹ̀ ṣá ó rà pé bóyá 14 ni èmi ò tẹ́ ìjẹun mọ́ ṣe ń wò so ó rà pé 14 ni.